Ìwà ló bá àwúrẹ́ gbogbo ayé ti mọ̀ o. Ìwà ló bá àwúrẹ́ gbogbo ayé ti mọ̀. Ìwà ní ìgbẹ́ni lọ́mọdé ẹ̀kọ́ lẹ́gbọ́ kábùwà rere. Lọ́mọdé ẹ̀kọ́ lẹ́gbọ́ ká lè rí rẹ̀ gbà lọ́wọ́ bàbá lókè o. Ká lè rí rẹ̀ gbà lọ́wọ́ bàbá lókè o. Ìjọ́rí ti ìjọ́rí ti ìrọ̀mọ́ bàbá ìrọ̀mọ́ bàbá ẹni tó lù wá ẹni tó lù wá kò má ní tẹ́ nínú ẹgbẹ́ pẹ̀lú kò má ní tẹ́ kò má ní tẹ́ ìwọ ṣe pàtàkì báwa ọmọ ẹ̀dá nílé ayé ìwọ ṣe pàtàkì èdèdè ojú láì sí wáyà yẹ èdèdè ojú ọkùnrin sọ̀wọ́ nù ọkùnrin sọ̀wọ́ nù obìnrin sọ̀wọ́ nù ọlọ́pàá òwò fẹ́ràn obìnrin sọ̀wọ́ nù obìnrin sọ̀wọ́ nù ìwàlẹ́wà ìwàlẹ́sẹ̀ ìwàlẹ́wà ẹ̀yin ọmọdé ẹ̀yin ọmọdé ọmọlé ìwé ọmọ tí ń kọ́ṣẹ́ ẹ̀yin bàbá ẹ̀yin màmá kárí mi lókèrè ayé mi sí pẹ̀lú àpọ́nlé kárí mi lókèrè ìwà rere ni ìwà rere ni kò kọ́lé mọ́lé kò kọ́lé mọ́lé láì sí ìwà yẹ̀yẹ́ asán ni ọ̀rẹ́ mi láì sí ìwà èyí tó ṣì kejì èyí tó ṣì kejì ọ̀rọ̀ rere ọ̀rọ̀ rere kábọ̀wọ̀ fẹ́ni tójú wá ní boríborí kábọ̀wọ̀ agídí ọkàn agídí ọkàn sùúrù ní bàbá jàgídíjàgan sùúrù ní bàbá ìtẹríba 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 ìwà lọ́ba àwúre ó dájú o gbogbo majority kábùwà rere ìwà lọ́ba àwúre ó dájú gbogbo majority kábùwà rere. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà lọ́ba àwúre ìwà rere wù mí ìwà lọ́ba àwúre ìwà rere wù mí ìwà ní gbẹ̀mí délé ọ̀la o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà lọ́ba àwúre ìwà rere wù mí ìwà lọ́ba àwúre ìwà rere wù mí ìwà ní gbẹ̀mí délé ọ̀la ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà lọ́ba àwúre ìwà rere wù mí ìwà lọ́ba àwúre ìwà rere wù mí ìwà ní gbẹ̀yìn délé ọ̀la ìwà tí ẹ rí yẹn ló dára jù o ìwà tí ẹ rí yẹn ló dára jù o.
rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà ní ìgbéni délé ọ̀gá délé ọ̀la. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà ní gbẹ̀yì délé ọ̀la délé ọ̀la. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà ní gbẹ̀yì délé ọ̀la délé ọ̀la. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà ní ìgbéni délé ọ̀gá délé ọ̀la. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà ní gbẹ̀yì délé ọ̀la délé ọ̀la. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Àbá àfọlọ́rùsọ ìyàndá. Àwúre, ìwà rere wù mí. Ìwà lọ́ba àwúre, ìwà rere wù mí. Ìwà ní ìgbéni délé ọ̀gá délé ọ̀la. Ìwà tí ẹ rí yẹn ló dára jù o. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà lórílẹ̀‐èdè Yorùbá tó wà ní ilẹ̀ Yorùbá. Mo kí yín. Ẹ̀yin tẹ́ wà ní London, ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi náà mo kí yín pé ẹ káàárọ̀ o. Àwọn ará Amẹ́ríkà la sì lè máa kí pé ẹ kú ọ̀gànjọ́ òru dé Canada. Gbogbo ẹ̀yin tẹ́ wà lójú oorun àsùnjí o, ẹ ní tójú oorun dójú ikú. Bí ẹ ti dìde fún ọjọ́ ọ̀la Yorùbá, ọjọ́ ọ̀la yín ò ní mẹ́hẹ, oore ò ní di bímọ yín lọ́wọ́ láṣẹ Èdùmàrè. Ẹ máa lọ rí, ẹ máa bọ̀ rí. Mo kí gbogbo ojúlówó ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. Mo kí bàbá Professor Banji Akíntóyè. Mo ti ń gbóòórùn ìyá mi ìwà pẹ̀lú ẹwà. Yóò dára fún yín ìyá mi, ojú òní tì yín. Mo kí ìwà pẹ̀lú ẹwà, ìwà rere. Ayé máa sọ̀rọ̀ lórí ẹ̀ náà. Mo kí bàbá Professor Banji Akíntóyè, the great evangelist, tó ń pèpè fún ọdún ìtúsílẹ̀, ọdún ìdásílẹ̀, ọdún ìtẹ́wọ́gbà fún ìran Yorùbá at age of 88 years, going to 89 now. Mo kí yín bàbá. Ẹni tí ẹni ṣá lágbára Olódùmarè, ọwọ́ yín tó bẹ̀rẹ̀ náà ló máa parí ẹ̀. Wọ́n ní gba orílẹ̀-èdè náà lẹ́yìn yín bó ti wù kí ọ̀tá kó gbógun tó. Kàkà kí Olódùmarè. Ìjẹta lọ́lọ́run fi orúkọ yẹ sí mi lẹ́nu pé kàkà kí Olódùmarè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho òòṣà. Mo kí yín ẹ kú ọmọ ṣe, ẹ kú bó ti ń lọ. Bámi Àkàlàmọ̀gbò, mo ti ń gbóòórùn yín, yóò dára fún yín, ojú òní tì yín. Ẹ ó rí àánú gbà. Olóyè ṣe Sunday Ìgbòho òòṣà, olórí ẹbí alápájí, ẹni ire, ọ̀kan ṣoṣo àjànàkú tí mi gbó kìjikìji, yóò dára fún yín. Mo kí gbogbo ẹ̀yin alátìlẹ́yìn Yorùbá pátápátá. Mo kí yín. Ara òní ni yín. Ara òní ni yín. Ìwà, mo sọ lánàá,
ẹni ẹ bá ti rí tó lójú méjì tó nímú tí imú ẹ̀ náà níwò bí ojú bí ti tèmi tó lẹ́nu tó létí tó lórí ènìyàn ni a máa pè lẹ́nìyàn ṣùgbọ́n àwọn bàbá wa jó di mímọ̀ fún wa pé inú lẹ́nìyàn wà bọ́dà mi Ṣọlá yóò dára fún yín àwọn ọmọ Èkìtì tó ṣúọ̀ mí níwá yìí tì ẹgbẹ́ èyí nínú ọmọ Yorùbá a ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ Yorùbá tó gbàgbọ́ nínú Bíbélì bẹ́ẹ̀ la ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá tó gbàgbọ́ nínú Àlùkùránì ká tó wá padà lọ sọ́dọ̀ àwọn bàbá wa ti ṣẹṣẹ tá a fi ṣẹ̀dá tó jẹ́ ìpìlẹ̀ wa tá a gbàgbọ́ nínú ẹ̀ àwọn bàbá wa sọ wípé ẹnikẹ́ni tó bá ti fi bí ṣú olóore wọ́n ní irú ẹ̀ níbẹ̀ òbú ló máa jẹ́gbẹ̀yìn àfibi ṣú olóore ìyá mi Bùnmi Adélékè ẹ mọ̀ lékè ọ̀tá ni àfibi ṣú olóore òbú nírú wọn máa jẹ́gbẹ̀yìn Bíbélì wa kà nínú ìwé òwe 17:13 ìwé òwe orí 17 ẹsẹ̀ 13 tó kà báyìí wípé ẹnikẹ́ni ìbá àjọkùnrin ìbá àjọbìnrin ìbá àjọmọdé ìbá àjàgbà bójáfín ẹnikẹ́ni ní Bíbélì pé ẹnikẹ́ni tó bá fi ibi san oore ẹnikẹ́ni tẹ́ ẹ ṣe lóore tó fi ibi san oore padà fún yín èyí gẹ́gẹ́ bí ọmọ bọ̀tá tí í ṣe lénìí Kóìkí gbé dìde Kóìkí panẹ́pìtì ara ẹ̀ Kóìkí sọ́dẹ̀ èèyàn lénìí ó ń fi ibi san oore padà fún Kóìkí olóyè Ìgbòho rí gẹ́gẹ́ bí ọmọ ó fàmọ́ra lénìí ọmọ bọ̀tá ó ń fi ibi san oore padà fún olóyè Ìgbòho kí ni Bíbélì pè ní ìdájọ́ wọn ó ní ibi kì yóò kúrò nínú ilé rẹ̀ èmi kọ́ ni mo sọ ọ̀rọ̀ Ọlọ́run ló sọ bẹ́ẹ̀ ibi kì yóò kúrò nínú ilé oníbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ọmọ bọ̀tá ṣe prógámù kan bí àná ló ṣe bí àárọ̀ ìwọ̀n jù sí mi torí èmi ṣe prógámù ti tèmi late hours lánàá torí ó tọ́jọ́ méjì tọ́jọ́ mẹ́ta tí èmi ti ṣe prógámù gbẹ̀yìn yes ó tọ́jọ́ méjì ó tọ́jọ́ mẹ́ta tí mo ti ṣe program gbẹ̀yìn torí òjòjò ń ṣègbín ara ìgbín ò lé ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé kiri lológo ń jí lónìí program tó ṣe lánàá lẹ́wọ̀ yìí tẹ bá wò gbẹ dáadáa píṣọ̀ mi ló gbé sí mo máa play fún yín àwọn ọ̀rọ̀ tó sọ bẹ́ẹ̀ ni mo fẹ́ nà yànnàná kí n dẹ̀ sọ̀rọ̀ lé lórí ọmọ bọ̀tá sọ wípé ìran àwọn méjì ní í ṣe Yorùbá nation ó ní àwọn kan fi gbogbo ara wọn ṣe kí ìran Yorùbá lè kó nínú ìgbèkùn ó gbà á tí ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ wà nínú ọ̀rọ̀ l'Amẹ́ríkà àtẹ̀yìn tó dé wípé iṣẹ́ 4-5 lẹ́ ń fà papọ̀ ní èdè tẹ́ wá rí wípé ilé làbọ̀ ìsinmi oko ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ rí wípé bó ti wù kẹ́ lówó tó l'Amẹ́ríkà ní London ní Canada ní Japan Germany ní ibikíbi tó bá wù kẹwàá pé oko ẹrú lẹ́wà ilé làbọ̀ ìsinmi oko ilé làbọ̀ ìsinmi oko ẹ wà lára àwọn tó ṣe ìyànrìn Yorùbá ó wá ní àwọn kan wà tó jẹ́ pé múgùn ni wọ́n pé ọ̀dẹ̀ ni wọ́n tán sanwó múgùn ẹ̀yin ló ń pè ní múgùn nígbà tí ọmọ bọ̀tá wọlé sínú ìran Yorùbá nation ó pẹ́ra ẹ̀ ní warrior ó lè wà nínú igbó kan lẹ́yìn kùlé ilé ẹ̀ apẹ́kọ̀ èkì àwọn ti wà ní bí báyìí o àwọn ti wà báyìí thank you my brother Masbi ló sọ di media Masbi ló mú ọmọ bọ̀tá wọnú media orí péjì Masbi ló ti bẹ̀rẹ̀ ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lénìí inú mi dùn pé ẹ̀yin tẹ́ wà nílé ẹ mọ̀
ṣùgbọ́n nígbà tó sọ̀rọ̀ ẹ̀ di mídíà ẹja sọ̀rọ̀ lórí ẹ̀ lórí ọ̀rọ̀ tó sọ ni mo fẹ́ sọ̀rọ̀ lé lórí. òun fúnra ẹ̀ ló sọ wípé ìran èèyàn méjì àwọn tó fi tara ṣe àtàwọn tó ń ṣe mẹ́lẹ́ ẹja jọ gbé yẹ̀ wò. nígbà tí ọmọ bọ̀tá bẹ̀rẹ̀ who is ọmọ bọ̀tá ta ló mọ ọmọ bọ̀tá níbo lọmọ bọ̀tá ti wá. inú mi dùn pé bọ́dà mi Samuel Marcus ti sọ pé Magbi ló sọ di mídíà but Koiki ló gbé wọlé ipasẹ̀ Koiki ló gbé wọlé. ibi tí mo ń lọ rèé mo sọ lánàá torí ó sọ nínú prógámù ẹ̀ pé à ń jà ní ilé kejì òun ò mọ̀ bó ṣe kan bàbá Èkìtì. prógámù tí mo ṣe lálẹ́ àná rèé à ń jà ní ilé kejì òun ò mọ̀ bó ṣe kan bàbá Èkìtì. ọ̀nà tó gbà tó fi kàn mí ni wípé ọmọ bọ̀tá wà lára àwọn tó ń da iṣẹ́ wa rú. ọmọ bọ̀tá wà lára àwọn kan dá rẹ̀ sí tá a kó mérò. ọmọ bọ̀tá wà lára àwọn ọmọ àlè Yorùbá tá a rò pọ̀ ọmọ ọkọ ni. ọmọ bọ̀tá wà lára àwọn dìgbòlugi tá a rò pé ojúlówó ọmọ ni. ọmọ bọ̀tá wà lára wọn. Number 1 ẹjẹ́ ń bẹ̀rẹ̀ ó ní àwọn tó wà nínú òyìnbó tó ń sanwó lọ́dún méjèèjì náà ṣe Yorùbá nation. ó ní àwọn kan wà tó jẹ́ pé wọ́n ń sanwó mugun. ó ní àwọn tó ń ṣe Yorùbá lótìtọ́ sí lódodo wọn sanwó mugun mọ́. ó ní àwọn kan sì wà tó sì ń sanwó mugun yẹn lọ. mo fẹ́ kẹ́kẹ́ bira wa léèrè ìgbà tí ẹ̀yin ará ìlú òyìnbó tẹ́ ti ń gbọ́ fìrìfìrì tó dùn yín ti ń là ókè Ṣóbándé kà mọ́ Kámílù ló sọ bẹ́ẹ̀ ṣe bàbá mi tójú tí yín ti ń là. ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ sọ wípé ẹ má sẹ́ndì owó sáwọn tó wà nílé mọ́ ẹ má sẹ́ndì owó sí wọn mọ́ kì í ṣe nǹkan tá ní kan máa fowó ṣe náà fowó ṣe Yèyé Dára talk show Yèyé Dára kò wé. kí ló mú Yèyé Dára sọ̀rọ̀ yẹn ń gbà yẹn lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọ̀ ènìyàn àmọ́ ṣùgbọ́n tọmọbìnrin yẹn bá túṣú désàlẹ̀ kòkó ń gbà yẹn lọ́wọ́ nǹkan máa bàjẹ́. èrè ìdíre Number 1 nínú gbogbo àwọn tó ṣe mídíà lé ẹni tó gbá olóyè jù ọmọ bọ̀tá wà lára wọn. rìsíìtì ẹ̀ wà ńlẹ̀ dáadáa o. ta ni kó sẹ́ndì owó fún olóyè tí ọmọ bọ̀tá ná owó náà. ṣé ẹni tó bá lọ sí Kútọ́nù tó ṣe fídíò ó ń lọ sọ fáwọn yẹn pé owó tẹ́lí kí n kó fún olóyè òun ni mo lọ kó fún wọn o. olóyè béèrè lọ́wọ́ ẹ̀ pé ẹni báyìí pè mí ẹni báyìí pè mí ẹni báyìí pè mí ẹni báyìí pè mí tó dọ̀bálẹ̀ níwájú olóyè pé bàbá olúwa mi mo ti ná owó náà. ẹni bá kú là ń parọ́ mọ́ kàkà kí Olódùmarè ò dẹ̀ ní kú kékeré ó wà láyé ó wà láàyè. kó ọmọ bọ̀tá wá jáde síta pé irọ́ ni mò ń pa. nínú gbogbo àwa tá à ń ṣe mídíà àti nínú gbogbo àwọn tó ṣe warrior nílé ọmọ bọ̀tá ló lọ ṣe aṣọ tó ya ara rẹ̀ sí síwájú aṣọ ọmọ bọ̀tá. ìyẹn ni pé bí wọ́n ṣe ń ya olóyè Ìgbòho àti bàbá Akíntóyè síwájú aṣọ inú ẹ̀ ò dùn sí ó lọ ya rẹ̀ síwájú aṣọ. tẹ́ bá rántí ṣe mọ̀ pé ọwọ́ yẹn náà ní Dúpẹ́ Onítìrí gbé wá kẹ́lẹ̀ mọ̀ pé ọmọ iṣẹ́ Dúpẹ́ Onítìrí ni. nígbà tí Yèyé Dára ní pé ká má sẹ́ndì owó sílé mo sọ lánàá mo yan fẹ́rẹ́ ni over 800,000 naira ní ọmọ bọ̀tá tí ò bá ní jù bẹ́ẹ̀ lọ lọ́mọ bọ̀tá gbà nípasẹ̀ ìyá Yèyé Dára kó o fẹ́ ṣe rálì Èkó o fẹ́ ṣe rálì Èkó tí Yèyé Dára kówó fún tán tó gbowó tí ò ṣe rálì mọ́ ìgbà tí Yèyé Dára máa bí léèrè pé ọmọ bọ̀tá àlọ́lárí àràbọ̀ kí ló ń ṣẹlẹ̀ owó ti lọ tí rálì ò bá dẹ̀ ṣe é ṣe dá owó padà dìgbà tá a máa ṣe rálì
ohun tí ọmọ bọ̀tá máa fi dá yèyé dára lónìí wípé ayẹyẹ mi ẹ má bínú àìgbé ìbò ló dà mí láàmú awareness ni mo fẹ́ ṣe kì í ṣe rally kó jáde síta kó wá dìnnà ẹ̀ ká wá wo ẹni tó ń gbowó mugun tó sọ àwọn ará ìlú òyìnbó di mugun tó ń sọ wípé Yorùbá ni mo dúró fún ṣùgbọ́n tó ń fowó àwọn ẹlẹ́nẹ́ni owó inú òtútù owó inú kíní tó ń gbà tó fi ń ṣẹ́tù ara ẹ̀ kó jáde síta kó wá dínà ẹ̀ pé bẹ́ẹ̀ kọ́ lórí kó jáde kó wá dínà ẹ̀ àwọn owó tó fi ń ṣe aṣọ tó ń yára ẹ̀ sí ṣe owó bàbá ẹ̀ ni mọ́sọ́lánà bàbá ni kó lè mọ̀ pé ó kàn mí ó wà nínú àwọn tó ń wound ìrìn àjò Yorùbá nation ẹgbẹ́ èyí lẹ́nìí gbogbo èyí ojúlówó ọmọ Yorùbá tí ọmọ bọ̀tá bá lọ sí Kútọ́nù lọ́dọ̀ bàbá olóyè ó máa ń record agbé recording a wá máa fọ̀rọ̀ wá olóyè lẹ́nu kò dẹ̀ mọ̀ pé ìyẹ́ yìí ṣe ordinary èèyàn nígbà tí àwọn Fúlàní gbòòrò ń gbà yẹn lọ́hùn ọmọ bọ̀tá wà lára àwọn tó kó lọ tó ní èmi náà wà kíní kẹlú kẹ pé ẹ lọ ṣe kíníkà tẹ̀ dáàbò bo àwọn àgbẹ̀ wa ọmọ bọ̀tá ò lu ọjọ́ méjì tó ń pariwo Kóìkí máa tú àṣírí o máa ṣe gbẹ́ òtó sákò nínú tírẹ́nì yẹn ó dẹ̀ ń gbowó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá ẹ gbọ́ ta ló pe àwọn ará ìlú òyìnbó ní mugun ta ló ń pe àwọn ará ìlú òyìnbó ní mugun ta ló fẹ́ kí iṣẹ́ yẹn ó sún àwọn ará ìlú òyìnbó ta ló dúró gẹ́gẹ́ bí ọ̀tá tó ń gba information láti Kútọ́nù lọ fún Dúpẹ́ Onítìrí ọmọ bọ̀tá ni mo tútù sọ láàárọ̀ ẹ béèrè lọ́wọ́ ẹ̀ iṣẹ́ wo ló ṣe láàrin ọdún kan tó ra mọ́tò méjì ṣe iṣẹ́ bàbá ni tó bá jáde síta a máa parọ́ àti age of 21 lòun ti kọ́lé ẹbí léèrè iṣẹ́ wo ló ṣe àwọn tó mọ̀ọ́mọ̀ ọ̀dọ̀ wọn ló ti lọ sáró rí olófin wùwà bí alágànná olófin wùwà bí ẹni tí ò gbọ́n àbúrò kan gbogbo tó ṣe ó pamọ́ ni àbó ti gbàgbé owó tó ń gbà ní Ilé Ifẹ̀ tó ló fẹ́ lọ ṣe rálì mẹ́ àbó ti gbàgbé wàhálà tó ń dá mẹ́ ni ṣó gbàgbé ni àwọn owó tó gbà káàkiri ṣó rò pé àwọn ènìyàn ti gbàgbé ni ẹni kó jáde síta gúrùpù tó dálẹ̀ àwọn wọ́ríọ̀ tó sọ fún Yèyé Dára pé òun ní àwọn ọmọ ogun tó kó àwọn bọ́ọ̀sì àdúgbò kan jọ tó ṣó ẹ̀ ẹni bá wo prógámù Yèyé Dára ń gbà yẹn lọ́rùn pé irú tá a fẹ́ lélẹ́yìí kó jáde síta kó wá sọ̀rọ̀ gbogbo tí Kóìkí sọ ń gbà yẹn lọ́rùn ọmọ bọ̀tá wà lára àwọn tí ò jẹ́ kó jáde tí ò jẹ́ kí kó ṣiṣẹ́ ọmọ bọ̀tá wà lára wọn tí ò jẹ́ kó ṣiṣẹ́ because olólọ ń gbé information tẹ́ bá gbọ́ tí mo bá sọ pé we want to that mega rally tá a fẹ́ ṣe kí Dúpẹ́ ìyá bọ̀tá ọmọ bọ̀tá kó tó sọ wípé àṣẹ rally mọ́ declaration ló kù a máa declare ní ọmọ bọ̀tá gbà lára àwọn tó lọ gbé information yẹn fún Dúpẹ́ Onítìrí ẹ má gbàgbé rally oko afá ní Ìgàndò tí àwọn ènìyàn wá organize ọmọ bọ̀tá was not among of those people who organize it ta ló mọ̀ òkòlò ọmọ bọ̀tá ní Èkó nínú ìṣẹ̀lẹ̀ Ìkòròdú ọmọ lálẹ́ ìjẹ́rìí sí tí mò ń sọ yìí ọ̀fìn kọ́lọ́run kó fọ̀rùn kẹ́ ó lè jẹ́rìí sí
we spend more than a week ní Ìkòròdú tí òfin pé ọmọ bọ̀tá pé kó yọjú tí ò lè yọjú, pé kó wá tí ò lè jáde síta, tí ò lè wá lọ́dọ̀ òfin gbà yẹn lọ́hùn, kọ́lọ́run kó mú èrò pẹ̀ búburú kò lójú níwájú lójú òfin. Ọmọ bọ̀tá ò lẹ́nu ọ̀dàlẹ̀ ní òkè afá dáàdì táwọn ọmọ èèyàn wá organize. Ọmọ bọ̀tá ló pé Onítìrí torí ó record gbogbo tó ń sọ bẹ́ẹ̀, ọ̀nà báwọn ọmọ yẹn ṣe fẹ́ rìn ohun tó fẹ́ ṣe. Ọmọ bọ̀tá ló send ẹ̀ sí Dúpẹ́ Onítìrí, tí Dúpẹ́ Onítìrí pé Black Lion tó pe Àjàkáyé, kẹ́ ń gbọ́ mi, tí Àjàkáyé àti Black Lion tó pè mí, wọ́n pe ológun olúwa, yes, wọ́n pe ológun olúwa, wọ́n pe Ọ̀túnba Ẹrú Obódò. Táwọn ní kí n bá wọn pe olóyè pé táwọn ọmọ yẹn fẹ́ ṣe kọ́ má lọ ṣe pé torí pé ó ti leak out. Ẹ gbọ́, nípasẹ̀ ta ló ti leak out? Nípasẹ̀ ọmọ bọ̀tá. Ẹ má gbàgbé, wọ́n pe bọ̀bọ̀ kan ní SOG. Ẹ̀ṣẹ̀ ló fi yọ eyín ọmọ bọ̀tá. Ẹ̀ṣẹ̀ pé ta ló gbéṣẹ́ rán ẹ? Ta ló ní kò pe Onítìrí? Iṣẹ́ ọwọ́ ọmọ bọ̀tá nìyẹn. Ẹ gbọ́, táwa ní ọ̀dàlẹ̀, táwa lórí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí múgù tó ń fowó wọn tó fi ń kọ́lé, tó fowó wọn tó fi ra mọ́tò. Àmọ́ nígbà tọ́mọ bọ̀tá dé, ẹ̀yin tẹ́ bá mọ̀ ń gbà yẹn lọ nígbà tó ń pèrè ní warrior. Àmọ́ ẹ mọ̀ bó ṣe rí kí máa bí tó fa ọmọ bọ̀tá mọ́ra. Ká máa parọ́, mò ń ṣe yẹ̀yẹ́ ni, olúwa mi mo fẹ́ lọ sí Kútọ̀ lọ́dọ̀ olúwa mi, tó dẹ̀ ń fi orúkọ olóyè Ìgbòho ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. Ìgbà tí Yèyé Dára sọ wípé ẹ má sẹ́dọ̀ owó sí wọn mọ́, ìgbà yẹn la tó mọ àwọn tó dúró déédéé. Ìgbà yẹn la tó mọ àwọn tó jẹ́ wípé kìí ṣe pé wọ́n ṣe ìran iṣẹ́ Yorùbá yìí gẹ́gẹ́ bí business. Amarawa tá a dẹ̀ dáwọ́ dúró, tá a dẹ̀ ní dáwọ́ dúró títí a máa fi délé ìlérí ẹ̀. Ọmọ bọ̀tá, you are one of the enemy that Yorùbá have. Nígbà tá a wà ní mídíà tí lé ń bíbà yìí, àmì èrògbà ká tó so fẹ́ Dúpẹ́ Onítìrí ti gbọ́. Ohun tí a bá sọ lénìí, tó bá dọ̀ láti Dúpẹ́ Onítìrí bá máa jáde síta, òní Dúpẹ́ Onítìrí máa fi ṣe topic nípasẹ̀ ọmọ bọ̀tá ni. Ẹgbọ́ ta ló wá ń dalẹ̀? Táwa ní ọ̀dàlẹ̀. Táwa ní ọ̀dàlẹ̀. Ó dẹ̀ jata, ó dẹ̀ jẹ́po, tolóyè ṣe Sunday Igboho. Ìfòsẹ̀, ó jẹ́po, ó jata, Kóìkì. Irú àmọ̀ràn, irú ọ̀rọ̀ wo ni ó wà lẹ́nu ọmọ bọ̀tá tó ló fẹ́ advice Kóìkì tàbí ló fẹ́ advice olóyè? Wọ́n ní kásùmọ̀ náà jáde síta pé sọ́ọ̀mù wọn ni tó olóyè ṣe Sunday Igboho lẹ́nu kásùmọ̀ náà. Ó mà ṣe o, ó mà ṣe o. Wọ́n ní tẹ́lẹ̀ bá bẹ́dùn lẹ̀ àdọ̀lẹ́. Ó mà ṣe o. Kásùmọ̀ ọmọ bọ̀tá, ẹ̀yin méjèèjì sí olóyè, ẹ̀yin tó jẹ́ wípé ojúmọ́ kan yìí mọ́ kẹmọ́ wà nílé olóyè Ìgbòho, ojúmọ́ kan yìí mọ́ kẹmọ́ sọ̀rọ̀ nípa olóyè Ìgbòho. Kásùmọ̀ ṣe bó sọ pé Yorùbá ti kú, Yorùbá nation ti kú, kò yẹ kó sọ̀rọ̀ olóyè Ìgbòho mọ́. Ẹ fi Sunday Ìgbòho lẹ̀. Ó ṣe wá jẹ́gbà tí Sunday Ìgbòho jáde tó sọ̀rọ̀ ní gbogbo wíwá kéyí síta bí ìgbà tí àparò ọ̀kẹ́rẹ́ bá dé gbá tó rí iná tó wá ní kankan.
ọ̀dàlẹ̀ nìyí ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ àwa ò torí owó jáde síta pé a fẹ́ ṣe Yorùbá nation àwa jáde torí ọjọ́ ọ̀la wa ni àwa jáde torí wípé ìran Yorùbá gbẹ́dọ̀ ní sinmi àjáde síta ni pé ìran Yorùbá gbẹ́dọ̀ ní sinmi kásìmọ̀ aṣọ kọlífà ṣé kọlífà ni bọ́ọ̀lù tó lọ gbá ní South Africa ó meye iye tó tànú ẹ̀ ó meye géèdì tó rí abẹ́ẹ̀bẹ́ ká máa tútùkútù nínú ayé yín ní ẹ̀yin ọmọ ọ̀dàlẹ̀ balẹ̀ kú yìí ìgbà tó ní ọ̀kan lọmọ wá àtáàkì ẹ kásìmọ̀ ìwọ wá ń bú olóyè Ìgbòho ṣé ọ̀kan lọmọ ló wá àtáàkì ẹ ṣé ọ̀kan lọmọ ló wá àtáàkì ẹ kásìmọ̀ jáde síta kó wá sọ pé ọ̀kan lọmọ ló wá àtáàkì ẹ I want you to come out àfá onírọ́ àfá oníjìbìtì olè olóòrùn jáde síta kó wá sọ wípé ọ̀kan lọmọ ló wá àtáàkì ẹ lóòótọ́ ẹ̀yin olè ọmọbọ̀ta olè ló wájà ní Yorùbá nation inú mi dẹ̀ dùn pọ́lọ́run yẹ lóòótọ́ lé ọsọ́nù pójú àjẹ́ pé ìwọ́n ti travel out now bá ń gbé ẹ̀ sínú bílíọ̀nù níbi tó bá wà wàhálà rẹ̀ gbẹ̀yìn ni torí pé o ti fi ibi ṣú olóore o ti fi ibi san oore padà fẹ́ni tó ṣe é lóore oore ní Ìgbòho ṣe ọmọ Yorùbá ó dìde fún ìrànlọ́wọ́ wa ni ó dẹ̀ kó gbogbo wa mọ́ra I always say every one of us tọ́ ilé iṣu Sunday ọmọdé yẹn mọ́ kàkà kí Olódùmarè aṣọ di headquarter Yorùbá nation kò dẹ̀ fìgbà kan lé anybody wá jáde síta pé kò sẹ́ni tó ní kó fún olóyè Ìgbòho lówó tó ná kò ní irọ́ ní bàbá Èkìtì pa wá jáde rìsíìtì ẹ̀ ń bẹ lọ́wọ́ gbogbo wa ìwọ tó sọ wípé àwọn kan sanwó mugun wá jáde síta àwọn tó fún ẹ lówó pé lọ bá wa fún olóyè Ìgbòho ní Kútọ́nù tó ná táwọn yẹn wá pọ̀ olóyè tó dọ̀bálẹ̀ pé bàbá mi mo ti ná tí ò bá ti sí wá jáde síta kó ní irọ́ ní bàbá Èkìtì pa káwá kó rìsíìtì síta ọmọ bọ̀tá ni mo bá wí o wá jáde síta àbùkù àwa yìí náà tó bá dẹ̀ tú síta ṣé o gbọ́ mi àwa dúró dédé ìwọ lórí Yorùbá nation gẹ́gẹ́ bí owó ọ̀nà àti là ìwọ lórí Yorùbá nation lórí olórúkọ sédè Ìgbòho pó làlúká tẹ́ ń forúkọ sédè Ìgbòho gbowó kiri ṣó mọ̀ pé ní ìwàkiwà tó wà lọ́wọ́ yìí nígbà tó ń wù nílé olóyè Ìgbòho ṣó mọ̀ pé àwọn bẹ́ẹ̀ sì fẹ́ lu àlùpá olóyè lò ní kan fi ẹlẹ̀ ó ti gbàgbé ẹni tí ò ní ayé eré tí ń tùtùkùtù nígboro ayé Sunday Ìgbòho iṣẹ́ ní tẹ́lẹ̀ máa wọnú sí ẹkẹrẹ ẹbí lò ẹbí tí nígbà tí Sunday Ìgbòho ló ń fún àwọn Fúlàní ní 7-day ultimatum ìgbà tí Sunday ọmọdé yẹ mọ́ kàkà kí Olódùmarè ò tí ì sọ̀rọ̀ àwọn tó jẹ́ àwọn àgbààgbà Fúlàní ní Ìwéré Ilé àtàgbègbè wọn jáde síta kan sọ̀rọ̀ gọ́ọ̀mẹ̀ntì ò jáde síta kó sọ̀rọ̀ bí mo ṣe ń bá ẹ sọ̀rọ̀ lọ́wọ́ ń sìn à ń gbọ́ pé àwọn gọ́ọ̀mẹ̀ntì ti kó sójà ámì wọn ti kó gbogbo wọn lọ́bẹ̀ nígbà yẹ lẹni tó jẹ́ ọ̀gá ṣẹ́fẹ́rí kí lẹ máa ń pè wọ́n ló jáde síta àbó orí fídíò òun ni ló jáde síta tó sọ̀rọ̀ lẹ́yìn ìgbà tí kàkà kí Olódùmarè sọ̀rọ̀ pé tẹ́ ẹ̀ bá wá nǹkan kan ṣe sí rẹ́rẹ́ òrùn o fún wọn dọjọ́ méje nígbà tó máa Adéyẹmọ sọ̀rọ̀ mo mọ̀ kó o kàwé díẹ̀
This is Vanguard. Vanguard. Èyí jáde kò sí date ẹ̀ mẹ́, but another send it to me. Vanguard. We support Sunday Igboho's ultimatum against the killer, ESMA, YCE, Yoruba Council of Elders in Yoruba land. Àwọn afẹ́nifẹ́re ti sọ̀rọ̀. Kò sí gbogbo ilẹ̀ Yorùbá tí ò ti gbé torí pé akọni ọmọ sọ̀rọ̀. Wọ́n súnrakì. Ìwọ ò ṣe ń sọ̀rọ̀. Kí Fúlàní kó wá rírì. Ìwọ ò ṣe sọ fún ìyá yín onítìrí pé kó sọ̀rọ̀. Káwọn Fúlàní kó jáde síta. Mo wo kí ní Fúlàní ọ̀gá àwọn Fúlàní kan pé ń táwọn ènìyàn wá ṣe yẹ ò dáa kò dáa torí pé ọmọdé yẹ mọ́ sọ̀rọ̀ ni. Ó ṣe sọ̀rọ̀. Ìgbà tá à ń ṣe rálì kiri ọmọ bọ̀tá ìwọ náà ń gbowó lọ́wọ́ àwọn ènìyàn kiri. Ò ń gbowó. Gbogbo owó tó gbà kí ló fi ṣe? Àwọn tó wà ní Ìkòròdú ní rálì ẹyọkan ò dá ṣe ní Ìkòròdú. Wá dárúkọ rálì tó dá organize. Jù kó wá sórí social kó sọ̀rọ̀ lọ kó rẹ́rìn-ín bàbá mi òòṣà ìkíní kan ọmọ aládégún Sunday Adéyẹmọ Ìgbòho òòṣà ìkíní kan níbi kan kó dẹ̀ tún gbó kó gbáwò ènìyàn kó fẹ́ lọ sí Ìkútọ́nù kó gbowó lọ́wọ́ wọn kó dọ̀hún káwọn yẹn tún kówó fún ẹ wà wá ṣòwò ẹ̀ gẹ́gẹ́ bí evidence pé owó tẹ́ ní kí n kó fún Ìgbòho mo ti kó fún o torí bẹ́ẹ̀ ló ṣe ń ṣe ṣó lò wá ṣe fíìmù tó bá ti dé Ìgbòho àdékútọ́nù tó dẹ̀ kó kọ́bọ̀ fún olóyè Ìgbòho. Ìgbà tó sọ wípé ọlọ́pàá ń lé ẹ káàkiri ta ló pè kì í ṣe ọmọ Adéyẹmọ yìí ló gbà jáde ni kì í ṣe ọmọ Adéyẹmọ yìí ló gbà jáde ìwọ gan fúnra rẹ sọ pé ọmọ Adéyẹmọ gbà ẹ́ ó tún fún bàbá ẹ̀ lówó kó lọ fi tọ́jú ara ẹ̀ táwa ni táláwá lórí ọmọ Yorùbá gẹ́gẹ́ bí mùmú gẹ́gẹ́ bí mugun tó ń sanwó ọmọgọ̀ tó ń gbà ọmọ Yorùbá tó ń lu àwọn ọmọ Yorùbá ní jìbìtì ṣé Kóìkí ni Kóìkí ò dáwọ́ dúró everyday Kóìkí ti di international journalist kò dáwọ́ dúró ní every blessed day àwa náà dáwọ́ dúró mo ń sọ fún màmá kan lánàá pé odidi oṣù mẹ́sàn-án ni mo fi ṣe kéèsì ó ní irọ́ ni mo wá kó àwọn fáìlì yẹn síta màmá yẹn wá ní lẹ́dẹ̀ ń ṣe program everyday mo ní tikútì yé ni àní Nàìjíríà ti jayé wa mọ́jú àfẹ́kàn jayé àwọn ọmọ wa mọ́lú. I stand for the Yorubas. Àrígbà tí ó ní màá ní mo ló jẹ́ yẹ kí ṣe program o ó lè jẹ́ ọmọ ẹnu máa pè máa fi ó lè jẹ́ akọgun ní máa pè akọgun Ọmọlúkà mo fẹ́ ṣe program ọ̀yá ẹ send data sí mi gbogbo wa dẹ̀ ń yí mọ́ra wa bẹ́ẹ̀ à ń yí mọ́ra wa pé a ò fẹ́ kí iná yẹ ó kú torí pé àwa mọ èrè ìdí nígbàtí ìkéde yẹn jáde síta pé ẹ má sẹ́ndì owó sí àwọn tó pera wọn ní mídíà ńlẹ̀ àtàwọn tó pera wọn ní warrior tí wọ́n wọ́ kankan yìí ẹ má sẹ́ndì owó sí wọn tí wọ́n á tó òrùka sọ́wọ́ tá a tó òrùka sọ́wọ́ bí ẹlẹ́wọ̀n tá a tó òrùka sọ́wọ́ bí ẹni tó ní àrùn ọpọlọ tá a tó òrùka sọ́wọ́ wọ́n máa ṣe báyìí ìgbà kan wọ́n á tẹ̀ wọ́n á gbé igi kan burúkú dání á gbé igi dání bí ẹni tí òun pákò láàárọ̀ kùtù tó ń jẹgi káàkiri ẹ má fẹ́ dòwó tí wọ́n irọ́ ni ṣèbí bàtà wọn tó wà nínú òyìnbó tí wọ́n sẹ́ndì owó mọ́ ló sọ gé ọwọ́ ẹ lẹ̀ ṣèbí bàtà wọn sẹ́ndì owó mọ́
ló kó lọ sọ́dọ̀ onítìrí bí ọmọ arówó gbà mẹ́ torí pé àwọn yẹn ló tún ń já owó lọ́wọ́ ló sátẹ̀lé wọn lọ ṣèbígbà tó dọ́dọ̀ wọn ní ìwọ àti Black Gold lẹ open group lẹ̀ tẹ̀yàn gọ́vnà tẹ̀yàn state assembly tẹ̀yàn senator tẹ̀yàn rep lórílẹ̀-èdè tẹ̀ẹ̀tì ìgbà tẹ̀dẹ̀ ń parọ́ báwo ènìyàn pẹ́ ti gba orílẹ̀-èdè àbó ti gbà kò sí tó bò ó lábí ní kíká gbélé ayé ká ṣe rere kò sí má ṣe nì lóògùn mọ́mọ́ lábẹ́ ọ̀run yìí má ṣe ní Yorùbá máa ń pè ní oògùn mọ́mọ́ igi ọwọ́ ẹ̀dà ó mọ̀gbà tó wá sí Ìgbòho ní don't forget ìwò nígbà táwọn lọ ṣe bẹ́ẹ̀dẹ̀ olóyè Ìgbòho ó ti gbàgbé pàpàdé lọ́hùn àbó ti gbàgbé ọ̀rọ̀ tó sọ ó ti gbàgbé aṣọ tó wọ̀ wá má ṣe lóògùn mọ́mọ́ ẹni bá dalẹ̀ àbálẹ̀ lọ ó dùn ibà kan sọ wípé o gbè fóun fólóhun mi ò mọ̀ kí ni ó lè ló jà nínú Yorùbá nation èmi ló wá sọ wípé à ń jà ní ilé kejì ṣó mọ̀ pé ó pè mí nígbà kan gbogbo ohun tí ó sọ pápátá ó wà nínú rìkọ́dún mi báyìí tó tẹ̀sí mi pé ọmọ yín tẹ́ fẹ́ pa àbó fẹ́ para ẹ ìgbà tí mo gbọ́ pọ́lọ́pàá ààrẹ ṣe ń gbà yẹn lọ́hùn I was the first person mo pe Casmo bá mi kọ̀ fáwọn ẹ̀ṣẹ́ lóòótọ́ náà ààrẹ sọ ọmọ bọ̀tá tó bá pè ń padà ní lóòótọ́ ni mo kọ olóyè direct kólóyè tó lọ gbà ẹ́ lẹ̀ ṣebí Koiki tó sọ pé bọ̀dá mi tó fi ń gbà àwọn èèyàn kiri orúkọ Sunday Igboho tó fi ń gbà àwọn èèyàn kiri àwọn ló wá rí gẹ́gẹ́ bí ẹni tó lè fi tayín lẹ́nìí torí pé owó tó ń gbà Dúpẹ́ Onítìrí lọ gbé pamọ́ síbì kan torí pé ìwọ ni warrior wọn ẹni bá ti fi bí ṣú olóore tó fi bí san oore padà òbú nírú wọn máa ń jẹ́gbẹ̀ yìí òbú kò sí nǹkan mìíràn ẹgbọ́n ọ̀rọ̀ tó sọ náà program tó ṣe lánàá ó tún dé villa gbogbo villa tẹ́ bá bá lórí ẹ̀yẹ owó ara ẹ̀kọ́ ló fi ṣe ó máa ń gbà kiri ni lẹ́yìn owó ilé olóyè Ìgbòho náà ti àtàkì pé ọmọ bọ̀tá kí ló dé tó ń fún àwọn èèyàn fún ẹ lówó tó ń fowó Yorùbá gbèsè tó fi ń ṣe aṣọ fún ara ẹ tó ń yára ẹ sí ṣé ìwọ ló lówó ni wọ́n ní ká fowó ṣe Yorùbá nation ó fi ń ṣe aṣọ fún ara ẹ ọ̀rọ̀ yẹn fẹ́ dìjà olóyè nìkan filẹ̀ pé ibi tó gbọ́n mọ ni bó ṣe fẹ́ ṣe títí ẹ ní ẹ wá máa gbọ́n tí wèrè ọmọ bọ̀tá tó play ń bí báyìí ẹ mọ̀ wípé kìí ṣe Koiki ló ń bá wí ẹ mọ̀ wípé òkò ọ̀rọ̀ ló ń dọ́gbọ́n sọ ó pàrókò ní fún olóyè Ìgbòho ó pàrókò fún bàbá Akíntóyè àwádẹ́ mo lè sọ ní anywhere today pé tí àwọn bàbá yẹn sọ ohun tí Koiki sọ ọmọ bọ̀tá ó wà lára àwọn tí Dúpẹ́ Onítìrí rán láti dàṣẹ́ náà rú bàbá mi Ambassador you are welcome ojú òní tí yín bàbá mi ní fọwọ́ yín gbọ́mọ sí ìṣẹ̀dá yìí ò ní gbà bí o ìrẹ̀lẹ̀ mọ̀ gbà lọ́jọ́ ayé yín ó wà lára àwọn tí Dúpẹ́ Onítìrí lò tí ò jẹ́ kí ògo Yorùbá ó tàn ní December ọmọ bọ̀tá nígbà táwa ti mọ̀ pé ìrìn tó ọmọ bọ̀tá rìn ìrìn tó lè ṣe kópa ọmọ Yorùbá ni làwa bẹ̀rẹ̀ sí sọ fáwọn ènìyàn ọmọ bọ̀tá yìí Àjàkáyé Black Gold wọ́n wà lára àwọn tó da aṣojú ẹgbẹ́ àpapọ̀ rú dèní pẹ̀lú gẹ́ẹ̀kan tó pè ní sẹ̀nọ́ọ̀pù tó ń bá wọn ṣe ìròyìn wèrè kiri àwọn ẹyẹ náà sínú group gbogbo tẹ́ bá ti sọ gbogbo ìpinnu yín gbogbo plan yín wọn á lọ gbé fún Dúpẹ́ Onítìrí àwọn tá la fẹ́ ṣe rálì ń gbà yẹn lọ pé jáde síta àgbáyámúyámú rálì
super ó tún ní super mega rally òtítọ́ ni wọ́n ná tó bá gbé rally yẹn jáde síta àwọn ọ̀jọ̀gbọ́n ọmọ Yorùbá tí ẹnikẹ́ni nínú wọn tí ò rọkàn sí pé wọ́n lè support ẹgbẹ́ rally yẹn síta ó wà lára àwọn tí Dúpẹ́ Onítìrí lò tó ń fún Dúpẹ́ Onítìrí ní information. Ó tó ìgbà kan wòlíì kan sọ̀rọ̀ ní pé ká lọ sọ fún olóyè kó má gbàlejò mọ́ ìgbà yẹn làṣírí ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ń tú ẹ mọ̀ tẹ́ ẹ bá gbọ́n tó sọ ń bíbẹ̀ ẹ mọ̀ pé olóyè Ìgbòho ló ń bá sọ̀rọ̀ owó máa tán ènìyàn máa kù ilé tá a bá fi tọ́mọ ìrìn ló máa wo àwa tá a dúró tá a gba ìrìn àjò Yorùbá nation bí mo ṣe láti 2019 kọ́ ni mo bẹ̀rẹ̀ sí lórí Facebook o mo ti wà lórí social media láti 2010 preaching gospel nígbàtí gospel tó máa ṣe mí láǹfààní dáadáa tó máa ṣe every Yorùbá láǹfààní tọ́lọ́run ní kí n lọ́wọ́ sí since 2019 mi ìgbà kọ́bọ̀ lórí Facebook ọmọ bàtà omeye péjì tó ṣí YouTube tó ṣí àti YouTube àti Facebook omeye tó gbà àwa ò gbà kọ́bọ̀ till today àtẹ̀padà ní Yorùbá nation because we know the only way that we make Yoruba survive is to have our own nation. And I always say it. Our forefathers, they are not in Nigeria. Kí ló dé tó kó wa kó nínú ìpilẹ̀ṣẹ̀ wa. Our forefathers, tá bá ń sọ̀rọ̀ Awólọ́wọ̀ lénìí, tá ń sọ̀rọ̀ Adékúnlé Ajáṣin lénìí, tá ń sọ̀rọ̀ Abat Macaulay lénìí, tá ń sọ̀rọ̀ àwọn bàbá ẹni lénìí, they are not born as in Nigeria. So we believe in it. But the only way, bó ṣe jayé títí wa mọ́lú kọ́ má jayé àwọn ọmọ wa mọ́lú, the only way ni ká ran gbogbo agbára wa. And thank God we have support over there. Àwọn ọmọ ológo tó máa kéré oko délé táyé wọn máa láyọ̀ tó máa lóyin. Wọ́n torí pé àwọn ti wà ní America, wà ní London, wà ní Canada, ara tù wọ́n dìde. You are one of those torí pé opportunity rẹ̀ láti make a money. Máa mi kún yàrá, ìyá mi kún yàrá, ní London ó wà ńbẹ̀, ó ní bàbá Èkìtì, ẹ sẹ́ndì nọ́mbà yín, aṣọ kọ̀líbà bí ẹ, kan kó titi yín wá, iye báyìí lẹ máa tà, iye báyìí ni géènì titi yín lórí ẹ̀, mo wá ní ìsókè, gbàtẹ́ mi tó wà nínú mi dẹ̀ takò, kì í ṣe pé kò dáa. Àrán mi ni tí n bá fẹ́ ṣe nǹkan tẹ́mi inú mi bá ti reject ẹ̀ tí n bá ṣe wọ́n kà bùkún bẹ̀. Ẹ̀rí mi kí n bá wọn sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ta lọ́lọ́run. Kì í ṣe pé gbogbo tó wà nínú tó ń ṣe fọ́mọ yẹn ó dùn mọ́ mi nù. Fún mi lórí ọ̀fẹ́ láti sọ̀rọ̀ ẹ̀ ní. Mohbad is from Èkìtì ẹ̀ ó yẹ kí n gbé kan rí ni. Mo fẹ́ ṣe ń gbà yẹ lọ́run ẹ̀mí yẹn ní kò tí kọjá yìí àní ta pè sí ni pé ìtúsílẹ̀ ọdún ìdáǹdè fún ìran Yorùbá ni kó máa kéde ẹ̀. Tó bá ti kéde ọdún ìdáǹdè fún ìran Yorùbá tí ọjọ́ ayé Yorùbá tó mú yes ikú òjijì ikú ọ̀dọ́ á dínkù rí ò ní ṣẹlẹ̀ mọ́. Mo dẹ̀ káwọ́ sókè. Ìjẹta mo wo program kan ṣe ìjẹta ní àbí àná. Àgbàlá Gabriel tí àwọn artist yẹn ń lọ́bẹ̀ mo ti sọ nígbà kan rí. Mo ní Àgbàlá Gabriel máa ń ṣoṣo kòtò ẹ more is still coming. Náà sọ fún mi lánàá wípé lórí bí mo ṣe jókòó tí mo wo program yẹn ẹ̀mí yẹn sọ fún mi pé àti ìrí kankan
Àgbàlá Gabriel ò tí mọ̀ pé iṣẹ́ ló ń gbà pé ọ̀nà àbáyọ ní kékeré ní orílẹ̀-èdè yín torílẹ̀-èdè yín tẹ́ bá ní orílẹ̀-èdè yín gbogbo ilé máa dínkù majority àwọn tó ń dá owó fún àwọn ṣé èèyàn máa wo Bánkẹ́ Fábẹ́yà ní àánú ẹ̀ ò ṣe òun bó ṣe ń ké lánàá yẹn mo dẹ̀ ń bá ké bọ̀tẹ̀ èmi gẹ́ ni à ń ṣàánú fún. Bàbá mi ambassador ó wà níbẹ̀ wọ́n lè testify sọ̀rọ̀ tí mo ń sọ yìí ṣé ìjẹta àwọn ló ń tù mí nú nígbà tí mo rò débi tí ò yẹ kí n rò dé. Ṣé àwọn bẹ́ẹ̀ tó ń ṣàìsàn tẹ́ ẹ bá gba orílẹ̀-èdè yín àwọn yẹn máa dínkù. Mo wá rò pé ṣé orílẹ̀-èdè wa ló máa mú tá bá gba orílẹ̀-èdè wa ló máa mú àìsàn kúrò ní alẹ́ àná náà ní nǹkan bí after one kẹrìsí ni èmi ò sùn ní after one mo kàn rí àwọn first message tó click sí mi tó sẹ́ẹ̀dì sí mi ni mo bá click lórí ẹ̀ ló wá jẹ́ ọ̀rọ̀ Koiki mo bá ń gbọ́ àwọn analysis tí Koiki ń ṣe àwọn bàbá wa tó pé 80 tó wá máa tó bí 50 years sí 20 years orí ọ̀fẹ́ pé àwa ẹ̀ máa pé 80 ó wá nílùú òyìnbó ìyá àwọn sọ fún àwọn pé àwọn ò gbẹ́dọ̀ lu ẹnikẹ́ni torí ìlera lọ́n pákéjì ni gọ́ọ̀mẹ̀ntì ló ń pákéjì everybody lọ́rọ̀ yẹn ṣẹ̀ wá yé mi pé lóòótọ́ tó bá dé pé alórílẹ̀-èdè wa ni orú àwọn tó bá ṣàìsàn yóò yí iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì mọ̀ ní Àgbàlá Gabriel ń ṣe lọ́wọ́lọ́wọ́ yìí ṣé àwọn tó ṣe gọ́ọ̀mẹ̀ntì lọ́lọ́ ni those people you call your government ṣé wọ́n rí náà rí wa n tó mú ọmọ Adéyẹmọ dìde nìyẹn àwọn òdè dáwọ́ dúró àwọn òdè torí owó wọ̀ Olúṣọ̀gá you're welcome tí n bá torí owó ṣe Yorùbá nation ẹ gbọ́ ẹ̀yin èèyàn èmi ló yẹ kó wà ní number 1 àwọn tó máa tẹ̀lé Dúpẹ́ Onítìrí lọ tí n bá torí owó ṣe Yorùbá nation mo ti sọ dáadáa wọ́n ní bàbá Èkìtì lálẹ́ tẹ́ ẹ bá ti jẹ́ wa ní ho máa Stephen Fàtẹ́ létí yẹ wà lára méjì yẹ wọ́n pe bàbá kan ní Fátádé bàbá kẹta bàbá yẹ mo mọ̀ pé ẹ̀mí Onítìrí ló wọnú ayé wọn ẹ̀mí yẹ dẹ̀ máa jáde by force mo ń gbàdúrà lójoojúmọ́ àtìyàwó wọn àti ìyá kan bẹ́ẹ̀ tó máa ń ṣépè káàkiri Adéníkẹ́ ọmọ ẹ̀yìn ìkan náà wà ọmọ Ìkẹ́rẹ́ they are all to 15 bàbá Fálétí yẹn nìkan ní mi ò mọ́mọ́ ìlú bí tó ṣe the rest they are Èkìtì ní gbogbo wọn pé tí n bá jẹ́ hóòlé ní bàbá Èkìtì pé tí n bá ní òkè ṣe bí kí n tẹ̀lé lọ sọ́dọ̀ Dúpẹ́ Onítìrí ni mọ́tò máa dé láàárọ̀ ọ̀la àwọn máa sẹ́ndì owó tí máa lọ fẹ́ ra mọ́tò tó kún bọ̀ tẹ́lẹ̀ máa sẹ́ndì fún mi so information àwọn máa gbọ́ owó information lọ and I reject it láyé Dúpẹ́ Onítìrí tí mo bẹ̀bẹ̀ tó ní láyé tí Ayọ̀ Brown ní pé tó tí Dúpẹ́ Onítìrí bá pé bàbá Akíntóyè máa kú mo láyé àfi ẹni tó máa ṣiṣẹ́ tí ò ní jèrè iṣẹ́ ló máa ní kí n tẹ̀lé Dúpẹ́ Onítìrí pé gbogbo àwọn tó bá tẹ̀lé Dúpẹ́ Onítìrí wọ́n á bẹ̀rẹ̀ iṣẹ́ wọn ní parí ẹ̀ o torí ọmọbìnrin yóò fẹ́ kí bàbá parí iṣẹ́ wọ́n fẹ́ pa bàbá yẹn ni wọ́n fẹ́ frustrate life bàbá yẹn ni mo ní I can't do it sir ọ̀pọ̀lọpọ̀ nínú wọn sọ fún mi pé bàbá Èkìtì n tó fi ṣeré yìí nígbà tí mo ní kéèsì ní Èkìtì mi báyìí lára wọn ló gba lọ́yà lára wọn ìgbà tí mo yarí pé mi ò tẹ̀lé Dúpẹ́ Onítìrí did not have a quality tẹ́nìyàn lè fi pè ní leader nígbà wo ló dé kí ni achievement ẹ̀ ó dẹ̀ sọ fún lọ́yà yẹn pé kó withdraw kéèsì yẹn kó ló kó má lọ mọ́ mo wà ní court ó kù díẹ̀ kan pè mí wọlé ní lọ́yà yẹn pè mí pé òun ò ṣe mọ́ o ẹni tó wà nípa tó mú mi mọ̀ ní pé kó má ṣe
màmá mi mo jáde mọ́lẹ̀ ni inú kóòtù yẹ bí mo ṣe jáde mọ́lẹ̀ ni mo yẹ wá bá mi kí ló ṣẹlẹ̀ ló wá ní kí n má wọlé lójú ẹsẹ̀ ni mo pe Májàsọ́lá bàbá nǹkan bàbá ẹni lọ́ọ̀yà Àjàkáyé ló bá mi gba lọ́ọ̀yà gbà tó rí pé mi ò tẹ̀lé òun lọ síbi tó ń lọ ó withdraw ẹ̀ nǹkan bàbá ẹni lọ́ọ̀yà yìí máa ṣe ẹni tí mo ṣe gbàdé olóyè dẹ̀ sẹ́ndì 250,000 naira cash ẹ kò fún lọ́ọ̀yà ẹ kó máa bá ṣe lọ. so tó bá ní ẹni tó yẹ kó tẹ̀lé Dúpẹ́ Onítìrí tó bá jẹ́ ní towó bàjẹ́ kan èmi ní bàjẹ́ number 1 but I regret it gbogbo wọn wá kẹ́yìn sí mi ọ̀pọ̀lọpọ̀ ń kúrò bódẹ́ni tó máa pè ń pé bàbá Èkìtì ebi máa pa ìwọ tó jẹ́ wípé o lórí ọ̀fẹ́ àti lọ síbi tó ti ń ṣiṣẹ́ mọ́ ọ̀pọ̀lọpọ̀ nínú wọn dé àwọn ènìyàn bí bẹ́ẹ̀ ní ṣọ́ọ̀bù ẹ̀ wà lára àwọn tó dẹ̀ràn níṣẹ́ yẹn ló máa sọ pé bàbá Èkìtì kí lẹ ṣe fáwọn bẹ́ẹ̀ nǹkan bẹ́ẹ̀ náà ní ká ṣe fún yín o wọ́n rán èèyàn wá láti Èkó ní January láti Èkó àwọn èèyàn inú mi dẹ̀ dùn pé ní ọjọ́ tí ẹni yẹn fẹ́ wá jíṣẹ́ yẹ kì í ṣe mi nìkan ni mo wà ń bẹ̀ láti Èkó tó tẹ́ bá ti rí bàbá Èkìtì ní ẹ̀ẹ́dọ́gbọ̀n pé ẹnà bí ẹni máa kú tó bá ṣagídí ju ẹ pádànù abẹ́lọ́bà ẹ̀wọ̀n ènìyàn ní kí n fi ilẹ̀ kán jáde síta tó bá jẹ́ pé torí owó ni àwa yìí máa ti padà sẹ́yìn a ti tẹ̀lé Dúpẹ́ Onítìrí lọ but we did not but Ọmọlúkà you follow Onítìrí because of money. láàrin ọdún kan ra mọ́tò méjì àbí ra mọ́tò méjì ṣùgbọ́n nígbà tí ìdájọ́ Ọlọ́run dé Ọlọ́run òyìnbí tó ti yẹ kó mà níyẹn pé orí ọmọ Adéyẹmọ yìí sórí ẹni tí ènìyàn ń ṣẹ̀ ṣé gbọ́ mi gbogbo ẹ̀yin tẹ́ ń takọ ọmọ Adéyẹmọ tó bá máa padà dé èyí tó ti máa kúnú yín àti kú èyí tó máa wọnú wàhálà èyí tó máa wà ní àìsàn wọnú àìsàn torí ẹ fi igi gún ojú olóore mọ́tò méjèèjì náà dà lẹ́ni ọmọ bọ̀tá òun dà ìwọ bẹ́ẹ̀ ló sọ pé ọlọ́pàá ti kó gbogbo mọ́tò ẹ lọ pé wọ́n fọ́ gba wọn kó gbogbo mọ́tò ẹ lọ ẹ̀ṣẹ̀ wo ló ṣẹ̀ tí ọlọ́pàá fi wá kó gbogbo mọ́tò ẹ lọ orí ìdájọ́ Ọlọ́run ni pé o gbọ́kadà wọ́n yan ọlọ́kadà kan jẹ o halẹ̀ mọ́ o ṣe gbá ohun tí ò tó nǹkan ṣùgbọ́n nítorí pé Ọlọ́run fẹ́ nẹ̀ ní pàṣán ìwà ìkà ìwà ibi tó wù ní ìdájọ́ Ọlọ́run dé ní kíákíá Ìgbòho iṣẹ́ ní àbùkù àwa ò tẹ̀lé Yorùbá nation torí owó ìjẹta sẹ́mo ní mo ru àròkàn kọ́lọ́wọ́n má fi kópa ambassador torí tí ń bẹ lọ́kàn mi ò dáa pé why me jẹ́ gbèsè torí pé ọmọ mi fẹ́ travel out jẹ́ gbèsè torí pé ọmọ mi fẹ́ lọ léèwé jẹ́ gbèsè torí pé èmi náà pé akírin bó tiẹ̀ jẹ́ Ghana kí n lọ torí ọ̀rọ̀ Yorùbá nation ni mo ti fi jẹ́ gbèsè ọmọ bọ̀tá ni o kìí ṣe Ọmọlúkà o ọmọ bọ̀tá ni o ọmọ bọ̀tá ni o mi jẹ́ gbèsè torí ọ̀rọ̀ Yorùbá nation ni mi ò fi lójú oorun mọ́ mo fi dẹni tó jẹ́ gbèsè bàbá yẹn wá sọ̀rọ̀ ṣe ló dàbí ìgbà tí mọ́tò bá ń ṣòfò ayétì tọrọgbọ́n tán rí orí ọ̀fẹ́ síra détọ̀ ẹ̀ tómi yẹ bú jáde gbúà ẹ rí pé temperature yẹn máa wá wálẹ̀ bọ̀tọ̀ ọmọ bọ̀tá nígbà tí ìṣòro dé tán sọ wípé ká má sẹ́ndì owó sílé mọ́ ìwọ sá lọ sọ́dọ̀ Dúpẹ́ Onítìrí because of money at the end of the day ìwọ́dà lẹ́ni ló wà ó ti travel out ìṣó ẹgbọ́n tó sọ nínú program ẹ̀ lánàá
àwa Yorùbá, àwa ìran aládé, kí olú ọ̀run Elédùmarè kó yẹ kó túbọ̀ dá fún wa jù báyìí lọ sí. A sọ wípé ẹ̀ẹ̀kan òun ni atọ́nidó, òun ló máa ń tọ́nidó mọ́ ìyẹn. Ẹ gbọ́ ọ̀rọ̀ yẹn dáadáa o, mo fẹ́ kẹ́ ẹ máa bá mi fi ọpọlọ bá ọ̀rọ̀ ẹ̀ lọ. Ẹ̀ẹ̀kan ni atọ́nidó ló máa ń tọ́nidó mọ́, ẹ máa bá lọ o. Èèyàn tó bá ní làákàyè o, èèyàn tó bá gbọ́n. Ṣé ti rí nínú struggle Yorùbá yìí, àwọn méjì. Talent tó ń pè é. Bàbá mi máa pè yí padà, mo wà lórí program. Máa pè yí padà, mo wà lórí program. Okay. Ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò ìdélẹ̀. Wọ́n ń jà nílé kejì, kò máa kan bàbá Èkìtì o. Ó kàn mí. Brọ́dà mi Ọláyọmí Kóìkì. Kì í ṣe brọ́dà ẹ. Àwọn ni mò ń bá wí pé tọ́mọ kékeré bá ṣubú, á wo wájú, tágbàlagbà bá ṣubú, á wẹ̀yìn. Brọ́dà mi Ọláyọmí Kóìkì, à ń ka ọjọ́ méje o, èmi àti àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tòótọ́. No. Àti ń ka. Kì í ṣe àwọn tó jẹ́ ọmọ Yorùbá tòótọ́. Ìwọ àti àwọn òpònú abam tó dáa jẹ́ bíi títì ẹ lẹ́jọ́ ń ka ọjọ́ méje. Ṣẹ́gbọ́n. Ọjọ́ méje báyìí à ń kà, àti ń ka ọjọ́ méje àti bẹ̀rẹ̀ sí kà. 2023 ni eléyìí o. Gbogbo àwọn yìí tẹ́ sọ ní 2022. Ẹ wo, òun mo máa play fún yín. Wọ́n wò ló bí yọ kẹrẹ tí a bá ti gbéra láti Benin Republic a máa gbogbo ọjọ́ tukutukutukutukutukutuku ẹ̀ ń dáàtì Ìgbòho àbí mo sọ fún yín pé Ìgbòho ní kẹ́ lọ máa múra rálì tó ń bọ̀ yìí àti ń download ẹ̀ nísìn. lọ́jọ́ rálì yẹn. Ẹ dúró bàbá mi, ọ̀rọ̀ tí Kóìkì sọ yìí kí ló bá dínú ẹ? Ẹ wá ọ̀rọ̀ tí Kóìkì sọ, ẹ wá gbé tẹ̀lélẹ̀ tó lóye Ìgbòho sọ, ẹ wá lísì dáadáa kẹ wá gbọ́ ẹni tó ń sọ̀rọ̀ ní ọ́ndà. Nígbà tó lóye ń sọ̀rọ̀, òun ló ń tàbí òun ló wà lọ́dọ̀ lóye ìgbà yẹn lọ. Bó ṣe kúrò lọ́dọ̀ lóye, ó fàn án, ó dọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí. Ó di ọ̀dọ̀ Dúpẹ́ Onítìrí. Ibi tí Dúpẹ́ Onítìrí ti ṣéǹjì gbogbo ẹ̀ mọ́ wa lọ́wọ́ nìyẹn. Tó ti sọ pé òun ò ṣe rálì mọ́. Pé declaration ló kàn. Àwọn ò ṣe rálì mọ́. Ẹ máa gbọ́ dáadáa. Ẹ bá mi gbọ́ dáadáa. Àwa Yorùbá, àwa ìran aládé, kí olú ọ̀run Elédùmarè kó yẹ kó túbọ̀ dá fún wa jù báyìí lọ sí. A sọ wípé ẹ̀ẹ̀kan òun ni atọ́nidó, òun ló máa ń tọ́nidó mọ́ ìyẹn èèyàn tó bá ní làákàyè o, èèyàn tó bá gbọ́n. Ṣé ti rí nínú struggle Yorùbá yìí, àwọn méjì péré, ìran méjì ló náwó, ló finance struggle yìí. Ẹ máa gbọ́ ní ìgbẹ̀yìn fídíò yìí, ẹ farabalẹ̀ kẹ́ wo fídíò ìdélẹ̀. Wọ́n ń jà nílé kejì, kò máa kan bàbá Èkìtì o. Brọ́dà mi Ọláyọmí Kóìkì, àwọn ni mò ń bá wí pé tọ́mọ kékeré bá ṣubú, á wo wájú, tágbàlagbà bá ṣubú, á wẹ̀yìn. Brọ́dà mi Ọláyọmí Kóìkì, à ń ka ọjọ́ méje o, èmi àti àwọn tí wọ́n jẹ́ ọmọ Yorùbá tòótọ́. Kì í ṣe tòótọ́. A ti ń ka ọjọ́ méje báyìí, à ń kà, àti ń ka ọjọ́ méje àti bẹ̀rẹ̀ sí kà. 2023 ni eléyìí o. Gbogbo àwọn yìí tẹ́ sọ ní 2022. Ẹ wo, òun mo máa play fún yín. Wọ́n wò ló bí yọ kẹrẹ tí a bá ti gbéra láti Benin Republic a máa gbogbo ọjọ́ tukutukutukutukutuku ẹ̀ ń dáàtì Ìgbòho àbí mo sọ fún yín pé Ìgbòho ní kẹ́ lọ máa múra rálì tó ń bọ̀ yìí àti ń download ẹ̀ nísìn. lọ́jọ́ rálì yẹn ariwo ẹ̀ jẹ́ gbogbo ọ̀tá Yorùbá kúnlẹ̀ ìjọ yẹn ẹ̀kọ́ lẹ̀ ẹ̀kọ́ ọjọ́ ní kẹ́kẹ́ àjọ ká ẹ̀ mọ̀ kò sọ ẹjọ́ kájọ ọjọ́ pọ̀ ní wọ́n sọ̀rọ̀ pariwo. Gbogbo tó bá gbà la máa fún.
ṣé mo dúpẹ́ ẹgbẹ́ tó. ọdún yìí tó parí lágbára Ọlọ́run lágbára Olódùmarè. Bàbá. Lágbára Ọlọ́run lágbára Olódùmarè kọ́dún yìí tó parí a máa ṣe ó dẹ̀ máa bọ́ sí. Bàbá oṣù. ìjókòó ẹ̀fọ́ ayọ̀. Bàbá. ládẹ̀ máa fi gba ìbò wa. Oṣù kan ló. Ẹ ti gbọ́ ẹ pariwo Ìgbòho ló ń sọ̀rọ̀ ọmọ bọ̀tá ni o olóhùn ìntàbíwò olóyè Ìgbòho ó lọ fọ̀rọ̀ wá olóyè Ìgbòho lẹ́nu kẹrì pé wá jẹmọ́ tí Kóìkì sọ ta wá lọ́dàlẹ̀ bí èyí ò bá wọ̀n sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn ọmọ Yorùbá rálì ìtàn ṣe ní Ìgàndò ń kọ́ ẹbí ọmọ bọ̀tá léèrè kí ló fà á tán fi ẹ̀ṣẹ́ yọ eyín ọmọ bọ̀tá ẹbí léèrè ta ló gbé information yẹn lọ sọ́dọ̀ tínú 2x2 ẹbí léèrè ọ̀rọ̀ ilé ti kọjá pé wọ́n parọ́ ọmọ èèyàn ẹbí léèrè ta ló gbé lọ sọ́dọ̀ 2x2 torí pé wọ́n pè mí ní ọjọ́ yẹn mo wá sọ fún bàbá mi tẹ́ bá ní lọ́kàn láti wá lóòótọ́ ẹ má wá o Dúpẹ́ Onítìrí ti gbọ́ o set up lélẹ́yìí o ẹni tẹ́ ló ti sọ fún yín pé kẹgbẹ́sẹ̀ kan sí Nàìjíríà kẹgbẹ́sẹ̀ kan sí Kútọ́nù wọn wá ní kí ló dé tí mo sọ bẹ́ẹ̀ ọmọ bọ̀tá ti pé o wọ́n ní bóun ni mo ṣe mọ̀ wọ́n ṣe pè mí tán nísìnyí Black Goat ṣe pè mí tán nísìnyí àti Àjàkáyé wọ́n ṣe pè mí tán ní sáà páńpẹ́ náà fẹ́ dẹ́lẹ̀ o ẹ má wá o wọ́n ti da ọmọ bọ̀tá ti da ṣọ́ọ̀gù yẹrú o ẹbí ọmọ bọ̀tá léèrè kí ló fà tó ti fi gbé ní blò lẹ́nu ẹbí léèrè ẹ jẹ́ wo àwọn mẹ́sẹ̀jì tó sẹ́ndì sí mi bóyá mo máa rí bóyá mo torí mi gbà tó bá mi sọ̀rọ̀ gbogbo àwọn ọ̀rọ̀ tó ń sọ ìyàwó mi ni why are you kí ló dé tẹ ẹ̀ńtàtẹ́ ọmọ ẹni tí mo sọ pé ọ̀dàlẹ̀ ní kí ní dé tí mo ẹ̀ńtàtẹ́ ẹ̀ ẹ̀jẹ̀ ń kọ́kọ́ fi wọ̀nyí ná báyìí ná mò ń bọ̀ níbo lórí burúkú ló papọ̀ àwọn ọmọ ẹ̀nà kíran ó lè ní wọ́n tẹ́ bá wò dáadáa ẹ rí pé nísàlẹ̀ ó kọ block mo ti block wèrè ṣe rí mo ti block wèrè mo fẹ́ gbé síta ni o ẹ má pè mí ẹjọ́ ẹ má pè mí ní di program ẹ whatsapp ẹ mo ń bọ̀ ẹjọ́ o ẹni bọ́ mú òṣì ìkọ̀kan lọ àṣírí yín ọmọ ń tú ẹ̀yin tó jẹ́ pé torí owó lẹ́fi jọ ẹ̀yin Yorùbá nation táwọn ènìyàn rò pé èèyàn gidi nìyí. Yes, mo fẹ́ wo déètì ìgbà tó pè mí ni o September 22 ohun tó kọ́kọ́ sẹ́ndì sí mi ẹ jẹ́ ń gbé wọlé tó sẹ́ndì sí mi ní àní ẹni sùúrù ṣé mi ò ti delete ẹ̀. Kini download onímọ̀nà download lọ́wọ́ kò lóòdù mọ́ n tó kọ sísàlẹ̀ ó ní Nigeria police burú ju Sítánì lọ mo wá dá lóhùn mo wá níta lélẹ́yìí mo mọ̀ pé òní mo wá níta lélẹ́yìí ó ní ẹni tí ẹ fẹ́ pa ni olú ọ̀run kò fún yín pa nísà ẹni tẹ́ ẹ fẹ́ pa ni olú ọ̀run kò fún yín pa ni ó wá sẹ́ǹdẹ̀ wá rẹ̀rẹ̀ sí mo wá ní èmi fẹ́ pa ẹ́ kò yé mi o
ó wá sẹ́ndì ẹ kú ọjọ́ mẹ́ta sà òun lẹ́ ń wò yẹ ibi tó ti káwọ́ sókè ó ní ẹ kú ọjọ́ mẹ́ta sà ọ̀gá mi sà mo wá ń ṣe wá ní bọ́tà ṣé èmi ni ọlọ́pàá ni ó ní agbára ìdájọ́ ń bẹ lọ́wọ́ Ọlọ́run Olódùmarè ìdájọ́ yẹn ló ti dé báyìí nísìnyí ìdájọ́ yẹn ló ti dé báyìí ó wá ní no my lovely daddy kì í ṣe ọlọ́pàá sà but nítorí ẹ mọ̀ pé èmi ọmọ yín ni ẹ tún ń béèrè pé ta ni eléyìí ìdí tí mo fi sọ bẹ́ẹ̀ nìyẹn sà my lovely daddy mi ò wá dá lóhùn the next thing mo gbà ní blocking wọ́n wá ọ̀nà láti wọlé padà ní kò sáyè torí ọ̀dàlẹ̀ ni wọ́n máa jẹ́ ẹ má gbàgbé ẹ̀yin Yorùbá lẹ sọ wípé ìgbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ ìgbà ìpọ́njú là ń mẹni tó fẹ́rẹ̀ ẹni ìgbà ìpọ́njú là ń mẹni tó máa dúró tì ní lọ́jọ́ ìṣòro nígbà tó wọ̀ nígbà tí ó wọ̀ nígbà tí wọ́n sọ wípé ẹ má sẹ́ndì owó sí àwọn fake warrior ọmọ bọ̀tá ya gbọ́là ó dọ̀dọ̀ dúpọ̀ nítìrí wọ́n dá Yorùbá ní mí group wọ́n dálẹ̀ Yorùbá ní mí group yẹn náà fi ń dàgbòrú wọ́n kọ́kọ́ ti ọwọ́ bọ aṣojú ẹgbẹ́ àpapọ̀ ọmọ Yorùbá níbi tí ojúlówó àwọn tó ní ìran rere fún ìran Yorùbá tó kóra wọn jọ sí ọmọ bọ̀tá àjàkáyé wọ́n wá bẹ̀rẹ̀ ó gbẹ́dọ̀ sọ̀rọ̀ Ìgbòho nínú gúrùpù yẹn àti sinapu ó gbẹ́dọ̀ sọ̀rọ̀ bàbá Akíntóyè èpè níra ẹ̀ làwọn akọ́ bá bẹ̀rẹ̀ ó wá ojoojúmọ́ ìjà lè máa bú bàbá Akíntóyè mi báyìí ká máa wò yín ọmọ bọ̀tá lè máa bú olóyè Ìgbòho mi báyìí ká máa wò yín owó tẹ̀lé olóyè Ìgbòho gbà ẹ mú evidence ẹ̀ wá wọ́n rí evidence múlẹ̀ ikú dín ọmọ bọ̀tá tá a fowó rán táwọn ará ìlú òyìnbó fowó rán kó lọ kó fún olóyè tó dọ̀dọ̀ olóyè tó dọ̀bálẹ̀ pé bàbá mo ti ná ó tó àkíyèsí olóyè pé ó lè ní ẹ rí pé ayé le àṣírí ẹni bí ò ní bò ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí ìjà ẹ gbé ọ̀rẹ́ ṣòtítọ́ ká lè rí ìjà ẹ gbé o Olúwa ń bẹ lẹ́yìn aṣòdodo ire lèmi ó ṣe ń ò ní ṣèkà àwa mọ tá a pàdánù nínú ìrìn àjò Yorùbá nation yìí àwa mọ tá à ń face through ní ìjọ kan wọn wá ní bàbá tẹ̀tẹ̀ ló tó tán ló owó bàbá gba 6 trillion olóyè Ìgbòho gba 700 million mo dẹ̀ ń wọ́ owó lọ́yà kiri gbèsè owó lọ́yà wà lọ́wọ́ mi ń bá gbéra ó di Kútọ́nù nígbà tí mo dọ́dọ̀ bàbá yẹn ń sọ̀rọ̀ bàbá wa mú àǹkì lójú wọ́n wá fi inú omi lójú àwọn pé ọmọ mi ìgbà tí mo wà ní ọ̀dọ́ tí mo tún ṣe ọ̀dọ́ jù wọ́ lọ tí mi ò tí tó èjì ẹ̀ yìí orúkọ rere ni mò ń lé kiri pé kí n lọ béèrè ìtàn ìwà wọn àti ìṣe àwọn ló jẹ́ káwọ́lọ́wọ́ sọ wípé ìwọ ọmọ yìí lọ sí rep ìwà àwọn àti ìṣe àwọn pé àwọn ò bá Awólọ́wọ̀ lójú jẹ́ làwọn tún fi di sẹ́nítọ̀ àwọn ò lé owó ń gbà yẹ bàbá wa sọ̀tàn gbà táwọn sẹ́nítọ̀ lọ sí ìlú kan ní Asia country tán dé jìbìtì tán dá wọn padà pé ogun bẹ̀ gbóná lálálálálá nígbà táwọn padà lé pé àwọn ẹgbẹ́ wọn tó kù fẹ́ kán pín owó yẹ wọ́n dárúkọ sẹ́nítọ̀ kan tó jẹ́ chairman wọn is from Ogun State tẹ́ bá ti rí ọmọ ọkọ ẹ̀ mọ̀ pọ̀ ọmọ ọkọ one senator from Ogun State and another senator from Oyo State nígbà táwọn yarí pé owó yà máa dá padà sínú àkáǹtì sẹ́nítọ̀ ni àwọn méjìjì ló sọ pé mọ Bánjí ni wọ́n láwọn yé ju àwọn lọ lọ́jọ́ orí mọ Bánjí tẹ́ ẹ̀ bá jẹ́ kó ṣe ohun tó fẹ́ ṣe yẹ á fi mú yín pọ́n fèrè o bàbá láwọn dá owó yẹ padà ṣe at age of 88 years làwọn aṣèwà gba 6 trillion ìjọ tó máa sẹ́ndì 6 trillion yẹn sínú àkáǹtì àwọn pé kì í ṣe pé owó ẹ̀mí àwọn làwọn gbà yẹ kí làwọn fẹ́ fi ṣe bàbá sọ ìtàn
ni mo fi sọ ìtàn Fáyẹmí lẹ́kìtì níbí báyìí àti Bísí Àkàndé ọmọ bọ̀tá. It is because of money ló fi tẹ̀lé Onítìrí lọ. It is because of money ló fi sọ̀rọ̀ the warrior Onítìrí. Mo sọ fún ẹ pé má ṣe òun lóògùn mámà, má ṣe lóògùn mámà. Ìmọ̀tún ìmọ̀jọ́ ni o, ìmọ̀ ẹni bí kì í dalẹ̀ tí ó gbọ́ mi. Ìwà bí wèrè tó ń wù káàkiri kò lè pè é, kò lè pè é o. Bó kí yín pẹ́ káàárọ̀ lẹ́ẹ̀kan sí. Mo tún expect kó tún padà jáde síta ìdí. Ọ̀rọ̀ Koiki kàn mí, ó kàn mí, ó ṣẹ̀wò mọ́ mi lára. Torí ó wà lára àwọn tó ń baṣẹ́ wọn jẹ́. Ó wà lára àwọn tó ń fọwọ́ ago Yorùbá Nation sẹ́yìn. Ọ̀rọ̀ tí mo fẹ́ sọ yìí, bàbá àròpọ̀ can bear me my weakness. Nígbà táwọn ọmọ Èkìtì kan their 15 number tẹ́lẹ̀ àwọn irinṣẹ́ tí bàbá Èkìtì ń ṣe ní Èkìtì, that is 2020. Ìgbà yóò ṣe ń tán Koiki kiri ń gbà ẹ lọ́hùn tí wà wà nínú gbókan tí wà ṣe fídíò ibi táwà rẹ̀ o mọ́tò tá ń gbé lọ ó takú sọ́nà o inú gbólà sùmọ́jú àṣewà ibi tá dẹ̀ máa fẹsẹ̀ rìn tá máa fẹsẹ̀ rìn ká tó kan ìlú láti lè rí mẹkáníìkì ṣe ló dàbí Èkó sí London tó ń parọ́ fún Koiki. Ní Koiki wá ní tẹ́ bá lọ ra mọ́tò fún bàbá Èkìtì ń sì ó máa dá wàhálà alẹ́ àwọn táwọn rán káàkiri orí owó yẹ bóyá 200 ló kan kápẹ́ káríkárí kápẹ́ gbọ́dẹ̀ díẹ̀díẹ̀ ni mọ́tò yẹn fi bọ́ǹgbà yẹn mí nítorí ẹ̀ kí sọ pé mi ò ṣe Yorùbá Nation mọ́. Ṣèbí wọn ló wá sọ̀rọ̀ Koiki níbi àdàbíàdá ẹni bá ṣe ìbàjẹ́ nínú ìran Yorùbá yìí, nínú ìrìn àjò Yorùbá yìí, nínú òmìnira Yorùbá yìí, àdàbíàdá ẹni torí owó tó fi òdodo lẹ̀ tó lọ sátẹ̀lé dúpẹ́ túbà ẹ̀tù onírọ́, àdàbíàdá. Ó wà lára àwọn tó fi olóyè Ìgbòho tó fi powó. Ó wà lára àwọn tó sọ olóyè Ìgbòho di agúnmu òwò. Ọmọbọ̀tá ìnílárí náà fi ní pé ká ṣe rere torí pé kò sẹ́ni tó mọjọ́ ọ̀la ń bọ̀. Mo kí yín gbogbo ẹ̀yin ọmọ ojúlówó ọmọ Yorùbá. Ìkà ni wọ́n, tẹ́ bá ti rí wọn ẹ sá fún wọn. Ọmọbọ̀tá yìí ṣẹran rí ní ìran Yorùbá. Ọ̀dàlẹ̀ ni, ọ̀dàlẹ̀ balẹ̀ kú ẹni bá dalẹ̀ abálẹ̀ lọ. Ẹ gbọ́, ẹ wo prógámù tó play, ẹ wo fídíò tó play lánàá. Táwa ní ọ̀dàlẹ̀ nínú Koiki, táwa ní ọ̀dàlẹ̀ nínú olóyè Chief Sunday Igboho, táwa ní ọ̀dàlẹ̀ nínú bàbá Akíntóyè àti ìyá ẹ̀ 2x2 àtọ̀nfún ara ẹ̀. Gbogbo plan àwọn bàbá yẹn wọ́n kó mọ́ra ní ká tó mọ̀ pé Ọmọbọ̀tá wà lára àwọn Saidi Ọmọbọ̀tá wà lára àwọn Júdásì àárín wa tó ba ohun rere jẹ́ ọ̀nà jìn, ṣùgbọ́n bẹ́rọ̀ bá lọ lógún ọdún ìjọ kan òtítọ́ máa bá òtítọ́ ló máa lékè o. Ẹ kú ojúmọ́ ayọ̀ ló máa yín lénìí.